Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé, nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú ńlá ńlá tí a rí gbà ó láti rí ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù ìkẹfà. Àdúpẹ́ nítorí pé a rí ìlàjì ọdún yìí, ògo ní fún orúkọ yín mímọ́ yín o. Aṣẹ́yìn lọ́ba ọlọ́run àánú wa, alátìlẹ́yìn wa àti aláàbò wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ju oore ọ̀fẹ́ lọ, ju oore ọ̀fẹ́ lọ. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní. Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ àwa ò wá ti wí kí àwa kí ó wá jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí bí? Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkẹrìnlá. Ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkẹrìnlá. Jésù wí fún pé, dìde o, gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí náà àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú lára dá pé, ọjọ́ ìsinmi ni òní, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. Ó sì dá wọn lóhùn wípé, ẹni tí ó mú mi lára dá, òun ni ó wí fún mi pé gbé àkéte rẹ o, kí o sì máa rìn. Nígbà náà ni wọ́n bi í léèrè pé, orúkọ wo ni ẹni tí ó wí fún ọ pé gbé àkéte rẹ kí o sì máa rìn? Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí í ṣe o, nítorí Jésù ti kúrò níbẹ̀, nítorí àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. Lẹ́yìn náà Jésù rí ní tẹ́ḿpìlì, ó sì wí fún pé, wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tí ó burú ju èyí lọ kí ó má bàa ṣẹlẹ̀ sí ọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé o. Ìfẹ́ ni Ọlọ́run o, nínú ìwé Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n iná adóninú náà tún ni nínú ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Ọ̀pọ̀ àwọn ènìyàn wọ́n wà ní ìhà ajónirun rẹ̀, ṣùgbọ́n wọ́n rò pé àwọn wà ní ìhà ìfẹ́ rẹ̀ ni o. Má ṣe jẹ́ kí á tàn ọ́ jẹ lọ́wọ́ àwọn tí yóò sọ fún ọ pé ní kété tí o bá ti di ọmọ Ọlọ́run, o lè ṣe bó ṣe wù ọ́. Wọ́n sábà máa ń sọ bẹ́ẹ̀ nítorí pé Bíbélì sọ pé oore ọ̀fẹ́ wà nípasẹ̀ Jésù, wípé oore ọ̀fẹ́ wá nípasẹ̀ Jésù. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ẹ̀wẹ̀, Bíbélì ò sọ pé Jésù ní oore ọ̀fẹ́ o, nítorí Jésù ju oore ọ̀fẹ́ lọ púpọ̀. Ó mú oore ọ̀fẹ́ wá, ṣùgbọ́n o kò ní rí i níbikíbi nínú Bíbélì tí a sọ pé Jésù Kristi gangan ni oore ọ̀fẹ́. Tí Jésù bá kú fún oore ọ̀fẹ́ nìkan, Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlá yóò ti sọ pé ó kú fún oore ọ̀fẹ́, yóò sì dúró níbẹ̀. Ṣùgbọ́n ó tẹ̀síwájú láti fi òtítọ́ kún un. Nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà, Jésù wípé, èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò tilẹ̀ sọ pé èmi ni oore ọ̀fẹ́. Nígbà tí ọ̀pọ̀ nínú àwọn ọmọ mi bá fẹ́ pa mí lẹ́rìn, wọn yóò ya àwòrán mi o, tí ó wọ bow tie, tí ó sì mú tambourine lọ́wọ́. Kò sí bí àwòrán náà bá ṣe pa mí lẹ́rìn tó, nígbà tí àwọn ènìyàn bá rí bow tie àti tambourine náà, wọn yóò mọ̀ pé èmi ni àwòrán náà ń tọ́ka sí. Àsábà máa ń rí mi pẹ̀lú tambourine, ṣùgbọ́n èmi kọ́ ni tambourine náà o. Ẹ jẹ́ kí a sọ pé tambourine náà máa ń mú mi rẹ́rìn-ín sí ọ. Tí mo bá ní tambourine lọ́wọ́ mi, gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ ṣe, tí o sì ṣe ohun tí kò dára, mo lè pinnu láti fi tambourine náà sílẹ̀ o, kí n dẹ́kun ẹ̀rín rín, kí n sì bá ọ wí dáadáa. Nínú ìwé Títù orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá, Bíbélì sọ pé
oore ọ̀fẹ́ ti mú ìgbàlà wá fún wa. Ń kọ́ wa pé kí a ṣẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kùfẹ́ ayé. Ó ní kí a ṣẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kùfẹ́ ayé. Nígbà tí ènìyàn bá jẹ́ aláìwà bí Ọlọ́run tí ó sì faramọ́ ìfẹ́kùfẹ́ ayé ní orúkọ wípé oore ọ̀fẹ́, ẹni náà ti kọ ìgbàlà tó ti ipa oore ọ̀fẹ́ wá ó ti kọ̀ ọ́ sílẹ̀, àti pé yóò rí ìyà ajónirun ti Ọlọ́run. Olùfẹ́, mo gbà ọ́ ní ìmọ̀ràn kí o gbọ́n. Jẹ̀gbádùn oore ọ̀fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n má fi ọwọ́ yẹpẹrẹ mú o. Bí ó tilẹ̀ jẹ́ pé Jésù Kristi kú fún oore ọ̀fẹ́, tí ènìyàn bá fi ọwọ́ yẹpẹrẹ mú oore ọ̀fẹ́ náà, yóò fi ìyà iná ajónirun han irú ẹni bẹ́ẹ̀ o. Pinnu lọ́kàn rẹ láti má ṣe sọ oore ọ̀fẹ́ Ọlọ́run di asán lórí ayé rẹ. Ìwé Gàlátíà orí 2 ẹsẹ̀ 21. Oore ọ̀fẹ́ Ọlọ́run wá láti ràn ọ́ lọ́wọ́ láti borí ẹ̀ṣẹ̀, kì í ṣe ìwà àṣẹ tàbí máa gbé nínú ẹ̀ṣẹ̀. Ṣe iṣẹ́ ribiribi fún ìjọba pẹ̀lú oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti ṣe iṣẹ́ ribiribi fún ìjọba rẹ̀, ìjọba Ọlọ́run, pẹ̀lú oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti pèsè fún ọ nípasẹ̀ Jésù Kristi. Dàbí Pọ́ọ̀lù àpọ́stélì, ẹni tí ó sọ pé oore ọ̀fẹ́ Ọlọ́run ló mú òun ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 10. Kókó ọ̀rọ̀: oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣe àwáwí láti dẹ́ṣẹ̀. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa jọ̀ọ́ ṣàánú fún mi ní gbogbo ibi tí mo ti mú oore ọ̀fẹ́ rẹ ní yẹpẹrẹ, tí mo ti torí oore ọ̀fẹ́ dẹ́ṣẹ̀ sí ọ. Olúwa ṣàánú fún mi ní àǹfààní láti mú oore ọ̀fẹ́ rẹ ní òkúnkúndùn. Ògo ni fún orúkọ yín bàbá, torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, kí ẹ sì máa bá mi like kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí ti Yorùbá. Ẹ kú iṣẹ́ ìní o, ìpàdé wa bí oyin ó dàbọ̀.